méjì ní sánmà alábẹ̀fẹ́ mi mọ̀ dé ojúde tó jinlẹ̀ o kó lásàrò gbọ́dọ̀ dùn mẹ́rin my brother my sister ẹ máa ń gbọ́ o àlóyà kájọ gbádùn abẹ́fẹ́ o. alábẹ̀fẹ́ mi mà dé mo dé o alábẹ̀fẹ́ mi olúwa alábẹ̀fẹ́ àti olóye alábẹ̀fẹ́ mi mà dé dájú mami brother sister máa bọ̀ àlóyà kájọ gbádùn abẹ́fẹ́ o. ẹ jẹ́ kó mọ̀ kíra wa ká sì mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tọmọjọ́ ò ní sojú wa bàbá tọ́ka wa máa wà láàyè ọkàn Ọlọ́run ọba tí ò jẹ́ kémi àtẹ̀yìn ó ti di àkọlẹ̀ bò ọba tí ń pèsè jíjẹ àti mímu wa lójoojúmọ́ nǹkan le ọba tí ò jẹ́ kó lè mọ́ wa jọmọ ẹgbẹ́ wa lọ ọba tó fún aláfẹ́fẹ́ àlàáfíà ń bá délé ìwòsàn ni yóò mọ̀ pé nǹkan ń kán àwọn èèyàn kan bẹ́ẹ̀ owó ń bẹ lọ́wọ́ wọn àlàáfíà ò sí àwọn èèyàn kan bẹ́ẹ̀ kò sówó lọ́wọ́ wọn àlàáfíà ò tó sí Ọlọ́run ọba tó ní omi àti ẹ̀jẹ̀ ara ńlá ń bẹ nínú àánú ẹ̀ kó sígbà àánú wo àwọn èèyàn tó wà ní dùbúlẹ̀ àìsàn gbogbo àwọn tó dúró di sẹ́nu kọ́lọ́run ọba jáwé abíwẹ́rẹ́ fún wọn ká má rí ìbànújẹ́ ńlé ká má rí ìbànújẹ́ lóde òfò àtàdánù kọ́mọ gbónú ìgbẹ́wò wá kí tòwó tọmọ wọlé wá bá ní akandọ̀rọ̀ Awíkonko lórúkọ tèmi Àjàó àrùn ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo tó dé sórí àkọ́tún ètò ẹ̀yin tèmi ẹ̀yin ọmọ ìyá mi gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú wákàtí àkókò tá a jọ wà yìí mẹ́wàá ṣẹlẹ̀ ní dúníyàn ẹni tọ́kàn lọ́mọ aburú ò ní kàn wá ní kájọ gbàdúrà arákùnrin kan tàbí ká pè òjíṣẹ́ Ọlọ́run kan ẹni ọdún márùndínláàádọ́ta 45 years òun náà ni wọ́n ní wọ́n ti ń wá láti bí oṣù márùndínlógún that is ọdún kan àtoṣù mẹ́ta náà wá padà rí nínú ilé ẹ̀ tẹ́ bá wo dáadáa lọ́dún kan lọ́hùn ìkànsẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìbàdàn tó jẹ́ pé mọ́tò arákùnrin yìí iwájú ìta ló páàkì ẹ̀ sí ó ti kú sínú ilé àwọn oògùn tí ń lò ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńgbà tí ń ṣàìsàn tàfi ń béèrè pé níbo làwọn ẹbí arákùnrin ọ̀hún wà Ìgbọ lókùnbo lé tìbàdàn yìí àwọn ọ̀daràn ń fara pamọ́ síbẹ̀ àwọn alọ́kóló kígbe wọ́n ń gbàbẹ̀ wọlé sáwọn ilé tó wà lámúlégbè ńlá àwọn community fi ṣèpàdé papọ̀ pé ilé yìí ìtorí igbó tí ń bẹ ń bẹ ó di ọ̀sẹ̀ fáwa tá à ń gbé lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tàbí láyìíká bẹ̀ ẹ jẹ́ kí community ká gba àwọn èèyàn tí yóò san tàbí kájọ kí gbogbo ọ̀dọ́wọ́ bò kájọ san níbi tán ti ń sanko lé yípo lẹ́nìkan ti yọjú látọjú fèrèsé lórí arákùnrin ọ̀hún tó ti di eegun lásán síbẹ̀ ó ti di skeleton lásán síbẹ̀ ẹnu underwear àtọwọ̀ nìkan ló wà lọ́rùn rẹ̀ mattress tó gbó tó sùn lé ibẹ̀ ni gbogbo omi ara ẹ̀ ro sí ìyẹn náà ti jẹ mọ́lẹ̀ ńbẹ̀ gbogbo oògùn tó lò sẹ́kù sí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńbẹ̀ kí ló fà á òun ni pé arákùnrin ọ̀hún nígbà tá a gbọ́ngbà náà ilẹ̀ Ìgbò ló ti ń ṣiṣẹ́ kò lọ́mọ kò níyàwó tí ń bá gbé ṣùgbọ́n kọ́lé sí agbègbè nìbàdàn bọ́ bá ti lọ kò sẹ́ni tí mọ̀gbà tó lọ bọ́ bá dé kò sẹ́ni tí mọ̀gbà tó dé now gẹ́gẹ́ bẹ́ẹ̀ lélẹ́yìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa yìí ó kọ pásítọ̀ òun àmọ́ jẹ́ Ezeri Okilo now ńlọ́kọ́lé
fúláàtì méjì nílé ọ̀hún tó wà ní Jacob Beredugo Street, Ekeki, Yenagua, Bayelsa. Now gbogbo ẹ̀yin ọmọ ìyàwó ṣe wá tẹ́tí ẹ gbọ́. Èmi àtẹ̀gbọ́n mi ń jà ní parí ẹ̀, mò ń bá àbúrò mi jà, mi ò ní parí ẹ̀ pẹ̀lú ẹ̀. Ta ni ọ́? Irú ìjà wo làbúrò rẹ lè ṣe ọ́? Irú ẹ̀ṣẹ̀ wo ló lè ṣe ọ́ tó lè ní kò ní parí? Lo and behold, mo ní àwọn ẹ̀gbọ́n kan tí wọ́n ti ń jà close to 35 to 40 years, wọ́n sì parí ẹ̀dùn ní. Bí ẹ̀gbọ́n náà ṣe jẹ́ sí mi o, bí ọmọ agboolé kan náà la ṣe jọ jẹ́, àwọn méjèèjì ọ̀dẹ̀ parí ìjà wọn dè ní. Mo ti bá àwọn méjèèjì gbé lọ́dún méjì, tá a jọ ń sùn níbì kan náà ni o, a ti jọ gbé fún ọdún méjì, ṣùgbọ́n wọn kì í jọ ṣe nǹkan papọ̀. Wọ́n ti jọ gbé lérí, ṣùgbọ́n wọ́n ń jọ ṣe nǹkan papọ̀, wọ́n ìdẹ́ ìpera wọn sí nǹkan. Pé mo bímọ o, mo fẹ́ ṣèkó mọ àbúrò mi wá o, àbí mo bímọ o, mo fẹ́ ṣèkó mọ ẹ̀gbọ́n mi wá o, kò ṣẹlẹ̀ rí. Mo fẹ́ gbéyàwó wọn pera wọn, ńbẹ ẹ̀kọ́ ni mo fẹ́ lọ, ara bí tí mo fẹ́ lọ náà dẹ̀ tún ni. Ó túmọ̀ sí wípé oríṣiríṣi nǹkan ní ń ṣẹlẹ̀ káàkiri. Èmi kàn sáà wò wípé kò sóore kankan nínú ẹ̀, kò sí adùn kankan nínú ẹ̀, kò sí iyì kankan nínú ẹ̀, kò sápẹ́lẹ̀ kankan níbẹ̀. There is no fun in enmity. There are a lot to gain from friendship and relationship with anybody, with many people. Lóòótọ́ àwọn èèyàn kan ń bẹ téèyàn máa ń sá fún, ṣùgbọ́n kì í ṣe bíi biological brother, biological sister. I mean, ọmọ tí ìyá àti bàbá kan náà jọ bí yín, tàbí ọmọ tí bàbá kan ṣoṣo jọ bí yín, tàbí ọmọ tí ìyá kan ṣoṣo jọ bí yín. Ìyẹn lè jẹ́ mẹ́rin kí ìyá kan náà bí yàn, kí bàbá kan náà má bí yàn. Ìyẹn lè jẹ́ mẹ́wàá kí bàbá kan náà bí yàn, kí ìyá kan náà má bí yàn. Ìyẹn dẹ̀ tó máa ń ní opportunity tó máa ń jẹ́ pé ìyá kan bàbá kan ni máa ń bí wọn. According to this story, arákùnrin pásítọ̀ yìí, òun àtẹ̀gbẹ́ ẹ̀ ó dàbí òpó òun lọ́kọ́lé, ṣùgbọ́n fúláàtì méjì lọ́kọ́. Òun ń gbé lóòkan, ẹ̀gbẹ́ àtìyàwó ẹ̀ ń gbé lóòkan, ṣùgbọ́n méjèèjì ata àtọ́jú ni wọ́n kì í ra wọn, dẹ́ kíra wọn, wọ́n ìdẹ́ ìjọ sọ̀rọ̀ pọ̀. Because èmi ti kọ́kọ́ wò ó wípé bóyá máa yìí nìkan ló ń dá gbélé bíi ti Ìbàdàn yìí. My lovely brothers and sisters, orin kan bẹ tá a máa ń kọ́ ńgbà tá a wà ń kékeré. Àdánìkan jẹ́, àdánìkan mú, àdánìkan gbénú pálọ̀ bí ẹranko, orí mi má jẹun àdánìkan gbélé o. Àdásùn àdájí, ìwọ̀nba ló dá mọ̀, because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kú lóru kílẹ̀ ò tó mọ́, possibility ń bẹ kọ́m kí gbogbo wọn má padà kú tán, ká ní wọ́n rí ìrànlọ́wọ́ ní moment tí nǹkan ṣẹlẹ̀ sí wọn. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí bí ọ̀rẹ́ tàbí àbúrò mi kan, Dáre ló kọ rẹ̀. Nígbà náà Dáre kú at the age of 33 or so. Alágbẹ̀dẹ ọ̀run la máa ń pè é. Dáre níbi tó dá mọ̀mọ́ ẹ̀ lójú dé, Dáre kan ṣoṣo náà ni mọ̀mọ́ ẹ̀ bí. Ọ̀pọ̀ ọmọ ni wọ́n ti bí tí ò dúró, náà fi sọ wípé Olúwa fi eléyìí dá mi láre. Dáre dẹ̀ tó wá lọ lójú ìyá ẹ̀. Ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ká ní ọ̀rẹ́ wa yìí ọ̀dá nìkan gbélé, ó ṣeé ṣe kọ́ mọ̀kù lọ́jọ́ tó kú, òru ni nǹkan ṣẹlẹ̀ sí, ọwọ́ kúrò láti inú yàrá ẹ̀ dé sitting room, fẹ́ jáde lẹ́nu ọ̀nà láti bọ́ sí passage ló dákẹ́ sí. Ibi tán ti bá láàárọ̀ ọjọ́ kejì nu, ẹnu ọ̀nà ló dákẹ́ sí. N tó mú ò lè sọ̀rọ̀, kò lè pariwo, because ká ló lè pariwo ni àwọn tọ́jọ́ ń gbélé ilé face me and slap you ni rúmà palọ̀ ló gbà ń bẹ̀, àwọn èèyàn jáde sí. Ká lóun àtèèyàn lọ́jọ́ sùn,
ẹni tí ó jọ sùn yóò kànlẹ̀kùn àwọn èèyàn mi mọ́ bójú ẹni ṣe ń ṣe o mi mọ́ bó ṣe ń ṣe o yóò gbé bóyá kan rọ́ mi lé lórí nǹkan kan máa sustain ẹ̀ hospital tí nǹkan yẹn bá ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ó ti mọ nǹkan tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ oríṣiríṣi nǹkan ló lè mú èèyàn máa dágbé ṣùgbọ́n kéèyàn sọra rẹ̀ di àṣọ àìní kéèyàn sọra rẹ̀ di sóòwọ́n mo ní kéèyàn sọra rẹ̀ di òkúròrò débi pé ẹnìkan kò lè súnmọ́ ẹnìkan kò lè bọ́ ọ gbé ó difficult o gbogbo ẹ̀dá tí bá ń gbèrú ìgbé ayé bẹ́ẹ̀ bó bá wù yẹn yí padà o ìdí ni pẹ́ni tí ló ń jóná ta kíbò sí ẹ̀kọ́ jáde afẹ́ràn rẹ̀ ni bá a bá fẹ́ràn rẹ̀ bó bá jóná kú mọ́lẹ́ kò sí ní tá fi irú ẹ̀ bọ̀ pásítọ̀ yìí ti kú nìsín òkú rẹ̀ tó wá ráre ó tún di skeleton for good 15 months now ẹjá wo àwọn nǹkan tó ṣókòkò ń bẹ̀ ń bò ló kú sínú ilé nínú tọ́lẹ̀tì ló kú sí ó jókòó sórí WC ó dẹ̀ kú síbẹ̀ according to ó ti lọ́ọ̀kì ilẹ̀kùn tọ́lẹ̀tì látẹ̀yìn nígbà déèyàn nìkan wà nínú ilé tó tún tilẹ̀kùn tọ́lẹ̀tì mo mọ̀ pé wọn náà sọ bẹ́ẹ̀ but lo and behold àwọn nǹkan kan dá fún safety lọ́pọ̀ ọgbà do you know bí wọ́n dá tó bá wọlé láti tilẹ̀kùn ẹlẹ́yìn because ọ̀nà tí ó sọ boyfriend and girlfriend kan lóògbé ń bẹ̀ yẹn náà wà bedroom téèyàn dẹ̀ wọlé tó dẹ̀ pa àwọn méjèèjì sínú bedroom so advice ọ̀wọ́ nìkan ló wà nílé ilẹ̀kùn ojú ilé ilẹ̀kùn tọ́ba tó wà nínú létí látẹ̀yìn o fẹ́ wẹ̀ o fẹ́ wọ bedroom o fẹ́ wọ toilet ilẹ̀kùn yẹn látẹ̀yìn kó o tó wọ bí tó bá fẹ́ wọ̀ ilẹ̀kùn yàrá rẹ̀ tì látẹ̀yìn now ó náà ní disadvantage o because a lè sọ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn àwọn èèyàn ní tètè rọ́nà wọlé but fún safety lọ́pọ̀ ọgbà especially bó bá jálẹ̀ now according to the story máa yìí tilẹ̀kùn lẹ́yìn ó ti kú sórí seat sórí WC ń bẹ̀ bó wá wọn ṣe mọ̀ after 15 months now n tí mi ò rí gbọ́ nínú ọ̀rọ̀ wọn ni pé wọ́n ò lọ sí police station láti lọ rìpọ́ọ̀tù pé àwọn ń wé èèyàn wọn o kálukú wọn kàn ń guess àwọn kan sọ pé ọmọ ìrìn àjò ilẹ̀ mímọ́ wọ́n wá rò pé bó ti lọ tó bá ti lọ sí kò ní nọ́mbà ni tó ń bá lọ sí odidi ọdún náà máa ń lò ń bẹ̀ ni wọn ò wá díẹ̀ rárá wọ́n kàn ń guess ẹ bọ́yọ̀ lọ síbì kan bọ́yọ̀ travel bọ́yọ̀ lórí òkè bọ́yọ̀ lọ pilgrimage bọ́yọ̀ ṣe nǹkan kan everybody kàn ń guess so bó wa wọn sì mọ̀ kí ni akí pàǹkì tí ń bẹ ń bẹ̀ kí ni tó sọ́kòkò ń bẹ̀ ẹ jẹ́ sáré gbàṣẹ́jú méjì tí n bá dé kí wá nà tán níwọ̀n bá náà ni ṣókítà síbi oge ni God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù
ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyájẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kí ẹ wà ní Spain kí ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyájẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwọn á máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a nìkẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Well, ẹ káàbọ̀ padà. Now, mo ní bò ni wọ́n ṣe wá discover. Kò sẹ́ni tó ronú débẹ̀ pé mo lé yẹn ló wà. Ìyẹn kan tó lè ronú débẹ̀ ni ẹgbẹ́ ẹ̀ àtìyàwó ẹ̀ tí wọ́n jọ ń gbélé. Ṣùgbọ́n torí ọ̀tẹ̀ àtọ̀tá torí pé wọ́n ìjọ dá síra wọn. Wọ́n ò bára wọn sọ̀rọ̀. Now, ẹni obìnrin tó wá jẹ́ àbúrò wọn ló wá ní problem accommodation. Ìwà wálé káàkiri. Bóyá lọ́wọ́ àrò wípé ilé tẹ́gbọ́n nǹkan tilẹ̀kùn ẹ̀ láti ẹjọ́ yìí tí ò dẹ̀ gbé bẹ̀. Yàrá mélòó ló ń gẹ́gẹ́ sùn bẹ̀. Pé bóyá kò ń yílé lọ kó ń yàrá tí ọ̀bá lẹ́rù nínú kó wọ́n kẹ́rù síbẹ̀ ilé ìbò ọ̀dá òní bó ṣe pé kó wọ́n jálẹ̀kùn ẹnu ọ̀nà wọlé káwọn ọjọ́ mọ́ dragẹ̀ tó bá dé kó o tiẹ̀ rí ibìkan kẹ́rù ń síná ibi títí yọjú ló ti yọjú lójú wíńdò ló ti rí ẹ̀gbẹ́ ẹ̀ tó jókòó sórí WC tó dẹ̀ ti kú síbẹ̀ tó jẹ́ pé singlet ọrùn ẹnìkan ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ pa àwọn ọlọ́pàá wá nìyẹn àwọn ọlọ́pàá dé àtàwọn health official wọ́n pé ẹni tó kú ó máa evacuate ẹ̀ kò sẹ́ni tó mojú ògbò láì ṣe Ṣàngó kò sẹ́ni tí mọ́lé ìgbójúgbé ẹmọ́lé alábàáwọn ọjà kò sẹ́ni tí mọ́lé túbí onílé àwọn tó lè ṣe kinní ọ̀hún
dáadáa àwọn náà ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nínú ètò ìlera. Àwọn yẹn ni ó wá gbé àwọn medical staff Federal Medical Center tó wà ní Bayelsa. Àwọn ni wọ́n wá discover nǹkankan lára arákùnrin ọ̀hún. Wọ́n discover oògùn tá ń pè ní formalin. Wọ́n ní wọ́n dá sára òkú yìí kó má bàa fi rùn. Èmi ò wá sọ directly wípé ẹ̀gbọ́n arákùnrin yìí lọ́ọ́ dá sí kó má bàa rùn. Because ìgbà tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ará àdúgbò láwọn ò suspect nǹkan kan rárá tó lè jẹ́ káwọn mọ̀ wípé bóyá èèyàn kú pé àwọn ò gbóòórùn rárá. So lélẹ̀ tó túmọ̀ sí pé ẹgbẹ́ arákùnrin yìí àtòun àtìyàwó ẹ̀ tàbí láìmọ̀ síyàwó ẹ̀ ló máa da formalin yẹn sí látòjú wíńdò kó mọ̀ bá àrùn. Níbi awíládé yìí o. My lovely brothers and sisters, ẹ̀yin mọ̀mí ẹ̀yin bàbá tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ fẹ́ràn òdì yíyàn tẹ́ ẹ fẹ́ràn ìjà jíjà, kò sóore kankan tí máa ń jáde ń bẹ̀, òfò àtàdánù ni máa ń jáde ń bẹ̀. Ìdí ni pé tó ń bá jìjà àjàdíjú tó oníjà tí ń bẹ láàrin yìí ò ní tán tó lọ́dọ̀ọ̀rọ̀ alákejì ẹlòmíà tó mọ sàwàdà débi pé ìjà táwọn ń jà láyé o bóun bá ṣáájú ẹ̀ kó tó máa dúró de ń bodè ọ̀run àwọn tó mọ dráàgì ẹ lọ. Jẹ́ mú kinní kan jáde fún ọ níbi tí jàjàkú akátá bá wà ẹ rí nǹkan rí ẹ ní lè fi lọ́ra yín, ẹ rí aburú tí ń bọ̀ ẹ ní lè pera yín ṣàkíyèsí. Àǹfààní tó yẹ káwọn ọmọ yín ọjẹ wọn ò ní lè lẹ́tọ̀ọ́ sí because bá ń gbé lọ́kàn pé jáde sọ fún pé àǹfààní wa gbé ẹ tí ì kí mi ẹ tá ìjọ kíra ẹ wo ìyẹn tó lè sọ fún oníṣẹ́ nǹkan sọ pé ìyẹn fẹ́ fi nǹkan sọ ẹ wo ẹ mẹ́nu kó ń bẹ jàre ẹ já gbàgbé ẹ ìmọ̀ ń lé orí àtàǹfààní jìnnà sí ni. Kò sí ní ta fẹ́ fọ̀tá ṣe oore ló pé ìkà ò pé ọ̀rẹ́ ló pé ọ̀tá ò sunwọ̀n ọ̀tá àtọ̀tẹ̀ kì í mú rere bá ní aburú àdánù ikú òfò àrùn ni máa ń mú wá bá ní. Bínú mo níwọ̀n tẹ̀lọ́rọ̀ Bíbélì ó ní o bínú ṣùgbọ́n má ṣe ṣẹ̀. Yorùbá ló wá parí ẹ̀ because bàbá sọ̀rọ̀ nípa Al-Quran ká sọ̀rọ̀ nípa Bible ẹ mọ́ gbàgbé Yorùbá kò sí ní tí Kùránì mú wá kò sí ní tí Bíbélì mú wá tí àṣà Yorùbá ò tí ìlànà rẹ̀ kalẹ̀. Yorùbá ní ọmọ àlèyàn ní rínú tí kì í bí wọn wá tó ní ọmọ àlèyàn náà làábẹ̀ tí ì gbà. Ó ti interpret ọ̀rọ̀ Bíbélì bínú má ṣe ṣẹ̀ má ṣe jẹ́ kó òun wò bá bínú ẹ̀ that is bínú ṣùgbọ́n jẹ́ kí bínú yẹn ó parẹ́ lọ́kàn ẹ̀. Yorùbá wá ní ọmọ àlè ni wọ́n ṣe nǹkan tí ọ̀dà fún tí ò ní bínú o because ìbínú la fi n tí ò tẹ́ wa lọ́rùn hàn n tá a fẹ́ gbà ìbínú ni a máa bínú ṣùgbọ́n tó bá ti wá bẹ̀ ọ́ jẹ́ kó tán síbẹ̀ ọmọ àlèyàn ni wọ́n bẹ̀ tí kì í gbọ́ tí ì gbà. Ẹja bára wa jà níwọ̀nba gbogbo ìjà tá a bá jẹ́ jẹ́ kó máa dé ìjà ìfẹ́. Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ló ṣe dá èmi àti ìwọ tó fún aláfẹ́fẹ́ àlàáfíà tá a fi ń mí tá a fi ń sẹ̀mí lónìí. Ìjẹ́rin àbíjọ́ wo ni wọ́n sọ fún wa pé Múkáílà Sẹ́ńwẹ́lẹ́ ti dolóògbé. Kò sẹ́ni tí ọ̀bá lójijì láàrin wa o ó tó jẹ́ kí n tó mọ́lé ayé bẹ́ńtẹ́ sí i ìpele ayé kò sí nǹkan kan bẹ̀. Because owó yí October last year lájọ́ ń sọ̀rọ̀ tí mo ní mo fẹ́ ya fíìmù pé àókè inú story mi o mo dẹ̀ rí ń bẹ̀ o ó dẹ̀ sọ pé wà lóko kan pé bọ̀ tó máa get back sí mi tí mi fi padà ya sẹ́yìn November mọ́ last year. So lójijì mo wá gbọ́ tí wọ́n ló ṣé wọ́n ń prank ni ṣé wọ́n ń ṣàwàdà ni ṣé jàǹbá ọkọ̀ ni wọ́n ní ṣe jàǹbá ọkọ̀ so sick ni wọ́n ní ò sick mo wá ní ilé o ntí kì í jẹ́ kẹ́dà wálé ayé mọ́yà rí because ìṣẹ́jú tá a wáyé nìkan lè dá lè sọ ń parẹ̀ ìṣẹ́jú kan sí ìsìn èmi ọ̀mọ́ ìwọ ọ̀mọ́ èmi ò lè sọ ìwọ ò lè sọ kí wàá là lé òfo kí wàá là wà mọ́yà wèrè
kí ni bínú ìyà, kí lọ̀tẹ̀ àṣekúdórógbó kí ni lára. ẹjá tẹ díẹ̀díẹ̀, ayé ọ̀tàn, ayé ò ní tán, gbogbo tí ń bẹ láyé ni ọ̀tàn, ayé wà títí bẹ́ẹ̀ ni. ìkànsí mi tí mo jókòó yìí máa ní bàbá ní ìran 10 tàbí àti jù bẹ́ẹ̀ lọ. ìwọ tó ń wò mí ó ní ìyá ju ìran 10 lọ, mélòó lọ mọ̀ nínú wọn. wọ́n ti wáyé, wọ́n ti gbáyé, wọ́n ti láyé, wọ́n ti kú láyé, wọ́n ti parẹ́ máyé, ní ọ̀já mọ̀ wọ́n, ní ọ̀já gbọ́n pa wọn. bó ti wò kémi àti ọpẹ́ tó à ń gbáyé lọ́wọ́, á kú láyé ńjọ́ kan, á tó wá parẹ́ máyé, náà ní ọlọ́tí wa mọ́. so ṣé níwọ̀nba, wáyé mọ́yà níwọ̀nba, di ayé mọ́wọ́ níwọ̀nba, kò sí ní tá a mú wá ànímú nǹkan kan lọ. àkàndá ló rọrọ̀ lẹ́nu bíi tejò, ọ̀rọ̀ díẹ̀ ìmọ̀ tó fọlọ́gbọ̀n, inú ẹ̀ ní tó gbé dodidi. ìjọba ṣòfin kọ̀rànkà, kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ o, ṣùgbọ́n kò sẹ́ni tí gòkè tí ò ní sọ. ẹyẹ ò sì léfò kẹyẹ ọmọ bà, ẹ jẹ́ tó kéde ọ̀rọ̀ mi bàkọ̀. ẹ láìkẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko TV, Awikonko TV. ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV, Awikonko TV. bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí call, mo ti sọ fún yín pé mi kì í pè call, mi ní pè call yín o, ẹ ń pè mí directly, mi ní pè kẹ́ o. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp ni mo ti ń state láti jọ́ tí mo ti bẹ̀rẹ̀ títí dòní, mi ìyẹn bá sọ fún èèyàn kan pé kó pè mí rí o. sọ ẹni tó ń pè mí lórí fún ẹni tẹ́ ń pè mí lórí fóònù ẹ ń pè mí ṣòfò ni, mi ní pè kẹ́ because mi sọ pé kẹ́ ẹ pè mí ń bẹ̀. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp ni mo sọ. whatever tẹ́ bá fẹ́ discuss pẹ̀lú mi, ẹ text ẹ̀ sí mi WhatsApp, èmi ni màá mọ̀ tó bá time tó convenient fún mi láti, because many people will be calling you, wọn mọ time tó convenient fún wọn, mọ tó ń ṣe lọ́wọ́, wọn mọ àdúgbò bí tó wà, wọn mọ tí ó wà lọ́wọ́ ẹ ní moment yẹn. so +234 904 851 9362 +234 904 851 9362. ẹ subscribe sí YouTube channel yìí Awikonko TV, ẹ subscribe sí, kọ̀nà ilé gangan, kọ̀nà lówó, kọ̀nà data, ẹ̀dẹ̀ tó lè ṣèrànlọ́wọ́ kan fún mi, kẹ́ ẹ̀ tó ṣe fáwọn èèyàn kan tí kìíní ó ṣàǹfààní fún. ẹ bá mi share program yìí, kọ̀nà ilé nǹkan kan, àná Olódùmarè kò ní fi ń sílẹ̀. owó tẹ́ fi ń share ẹ̀, owó tẹ́ fi ń subscribe, owó tẹ́ fi ń like, owó tẹ́ fi ń comment, àgbéyé ọmọ lẹ́ẹ̀fi gbé, kọ́kọ́rọ́ nǹkan ayọ̀ lẹ́ẹ̀fi gbà, kọ́kọ́rọ́ ilé tuntun, kọ́kọ́rọ́ mọ́tò tuntun pẹ̀lú ògùn Ọlọ́run. gbogbo ọwọ́ yín ire owó ńláńlá lẹ́ẹ̀mọ́ fi kà, bíi dọ́là, bíi pásítálì, bí àwọn náírà ńláńlá lágbára Ọlọ́run. ẹ̀ nímọ̀ nira o, kò sí ní tá a ṣe tó gbé, gbogbo la nílò ìrànlọ́wọ́ àwọn èèyàn kan. God bless you all. ó dìgbà kan náà. ẹ láìkẹ́ follow page mi lẹ́ẹ̀kan sí Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjùwàṣe o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o. Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onígbèmọ̀gbè. tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o. onígbèmọ̀gbè. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbàkúgbàkọ̀ wọlé ní èdè bàbá èdè. ètò tuntun tó gbé jáde nílé yìí o. onígbèmọ̀gbè ẹgbọ́ ta ní dáhùn ìbéèrè Awikonko lórí ètò onígbèmọ̀gbè kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀. ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. ó yá kájọ máa kẹ́kọ̀ọ́, kájọ máa kọ́ gbọ́ngbọ́n. lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko onídèmọdè ta ló ní tìmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà.